níṣẹ́ ni Tinubu ló tún yẹ̀yẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ pé àwọn méjèèjì wọ́n jọ jẹ́ orogún tí wọn kò gba ti ara wọn tọ́jọ́ máa ń sọ̀rọ̀ burúkú síra wọn ní gbogbo ìgbà pẹ̀lú bí Tinubu ṣe tú àṣírí Ọbásanjọ́ tó tún yẹ̀yẹ́ pé bàbá náà ó fẹ́ pa democracy orílẹ̀‐èdè yìí ṣùgbọ́n tí Ọlọ́run kò gbà fún un nípasẹ̀ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí sẹ́nitọ̀ Ken Nnamani tó sì jẹ́ pé ní ilẹ̀ Ìgbò lójú gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Ìgbò ní Tinubu ló ti lọ yẹ̀yẹ́ Ọbásanjọ́. ọjọ́ àbámẹ́ta tí í ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ìyẹn ọjọ́ 4 oṣù kínní ọdún 2025 tá a wà yìí ìyẹn the 4th of January 2025 ìní ààrẹ Bọ́lá Tinubu ló gbéra kúrò ní ìpínlẹ̀ Èkó tó sì gba ìlú Enugu lọ lọ́dọ̀ gómìnà Mbah ti ìpínlẹ̀ Enugu láti bá bàbá náà ṣí aṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ tí ó ṣe ní ìpínlẹ̀ Enugu níbẹ̀ sì ni Tinubu ló ti yẹ̀yẹ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ lásìkò tí Tinubu ń sọ̀rọ̀ tó ń kan sára sí Ken Nnamani ló jẹ́ kó di mọ̀ pé Ken Nnamani òun ló mà dáàbò bo ètò ìjọba warawa ìyún democracy lórílẹ̀‐èdè yìí ó ní kò tí ì jẹ́ kí democracy kú tí kò tí ì jẹ́ kí wọ́n pa democracy dànù ọkùnrin náà ààrẹ Bọ́lá Tinubu jẹ́ kó di mọ̀ wípé lásìkò tí àwọn kan tí wọ́n fẹ́ ṣe sáà kẹta ìtòlóyìnbó ń pè ní tọ́ta Ken Nnamani ló yarí ní ó jẹ́ kó ṣeé ṣe ó ní bó bá fi lè ṣeé ṣe ni níṣe ni democracy orílẹ̀-èdè yìí kò bá kú tí kò sì sí àǹfààní bóun yóò ṣe wá di ààrẹ tàbí táwọn olóṣèlú àsìkò yìí tí wọn yóò ṣe wà nípò bó tilẹ̀ jẹ́ pé Tinubu kò dárúkọ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣùgbọ́n gbogbo èèyàn ló mọ̀ wípé Ọbásanjọ́ ni ló ń bá wí nítorí pé Ọbásanjọ́ ní ìròyìn jáde wípé ó ń gbìyànjú láti ṣe sáà kẹta lásìkò tó ń ṣe ààrẹ orílẹ̀-èdè yìí ẹ sì rántí pé lọ́dún 2006 ìyẹn ló kù ọdún kan tí Ọbásanjọ́ tó fẹ́ gbé ìjọba tó ti ń ṣe bọ̀ látọdún 1999 sílẹ̀ ìní ariwo mà jáde síta ní ìgbà tí àwọn aṣòfin l'Àbújá tó fẹ̀sùn kan àbá náà ìgbé ńṣe ló ń fi òbítíbitì owó ló fi ń lé àwọn ló fi ń bẹ àwọn kiri tó tún gbé ká àwọn mọ́lẹ̀ kiri pé káwọn ṣe àtúntò àti àtúnṣe sí òfin orílẹ̀-èdè pàápàá òfin ọdún 1999 tí ó máa ń sọ pé sáà méjì ni àwọn ààrẹ àti àwọn gómìnà ni wọ́n lè lò wọn à lè lo sáà mẹ́ta yan sáà méjì ọlọ́dún mẹ́jọ ṣùgbọ́n tí Ọbásanjọ́ tán ló gbé owó fún àwọn aṣòfin pé ká yí òfin náà padà pé ààrẹ tàbí gómìnà ó lè ṣe sáà kẹta eléyìí sì ni Ken Nnamani sọ pé òun yarí òun kò gbà òun sì sọ pé Ọbásanjọ́ kò lè rọ́nà lọ lórí ìtúgbé wa bó tilẹ̀ jẹ́ pé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ̀rọ̀ lórí eléyìí ó ti fi kọ ìwé tó sì jẹ́ kó dímọ̀ pé wọ́n parọ́ mọ́ òun ni ṣùgbọ́n síbẹ̀ àwọn èèyàn sì máa ń sọ̀rọ̀ náà wọ́n sì fẹ́ ń bu Ọbásanjọ́ ọ̀rọ̀ yìí náà ni Tinubu ìlú tó fi ń sọ̀rọ̀ sí Ọbásanjọ́ ní ìlú Enugu lọ́dọ̀ àwọn Ìgbò lọ́sẹ̀ tó kọjá tó sì yẹ̀yẹ́ bàbá náà tó tú àṣírí ẹ̀ lójú gbogbo ayé.